Òwúyẹ́ asọ̀rọ̀ sọ bí ọ̀rọ̀ ẹ káàbọ̀ padà sórí ìkànnì YouTube wa. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ lélẹ́yìí tẹ́yìn ní oore ọ̀fẹ́ àti àǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí, ẹ má gbàgbé bá wa tẹ subscription button àti notification bell tó dá gbogbo ìgbà tá a bá ti mú review bí eré wa jọ máa láǹfààní láti ṣe kíni láti jẹ gbádùn ara wa. Ǹjẹ́ sinimá wo la mú wá fún yín ní ọjọ́ tòní o? Òwúyẹ́ ni sinimá tí a mú wá fún yín ní ọjọ́ tòní. Nínú sinimá yìí láti rí àwọn òṣèré jàǹkànjàǹkàn, àwọn bíi Lanko ọmọọba Dubai, Mr Latin, Amusan tó ń jẹ́ Bọ́lájí, Sidi, gbogbo wọn pátá ló wà nínú sinimá Òwúyẹ́ asọ̀rọ̀ sọ bí ọ̀rọ̀. Tẹ́ bá fẹ́ wo sinimá yìí, ẹ lọ sórí ìkànnì YouTube, ẹ tẹ Yorùbáwood. Tẹ́ bá ti rí Yorùbáwood, ẹ tẹ Òwúyẹ́ síbẹ̀. Sinimá tuntun ni, àjààbalẹ̀ ni. Ẹ̀rín àríntàkìtì àtọgbọ́n oríṣiríṣi ló wà nínú sinimá yìí. Àbí nígbà tí a ní ọkọ ńlé, ṣó wá dára kí a máa fọwọ́ kómi? Nígbà tí ọmọ wà nílùú òyìnbó tí bàbá kú nílé, tí wọ́n kówó fún Lanko ọmọọba Dubai o, tí bọ̀dá wa mú owó òkú tó wá fi ṣe fàájì, tó wá ń fojú òkú ráre, tó wá di pé wọ́n ń ṣi òkú gbé ní mọ́ṣúárì. Ẹ wo sinimá yìí. Tẹ́ ẹ bá tí wò, ẹ sáré lọ sórí ìkànnì Yorùbáwood. Ìbẹ̀rẹ̀ tí máa rí sinimá Òwúyẹ́ wò asọ̀rọ̀ sọ bí ọ̀rọ̀. Ẹ jọ̀ọ́, sinimá náà gbẹ̀nù tán. Wọ́n ṣi òkú gbé wálé o. Ẹ má tún dá òkú padà síbi tán ti gbé òkú. Ìgbà tí wọ́n máa débẹ̀, àwọn náà ní ẹ̀tọ́ lẹ́ni tó gbókú wọn. Òkú wọn ti wà ní Èkìtì láti Yànyìn Èkó. Àbẹ́ẹ̀ rí pé wàhálà so. Wọ́n ń fojú òkú bàbá ń bàbá ráre káàkiri gbogbo ìlú. Ẹ wo, Ọlọ́run jẹ́ ká lẹ́bi burúkú. Àwọn ẹbí wèrè, àwọn ẹbí àdánù tí wọ́n ń da ayé ẹni láàmú nígbà tẹ́ni bá lọ tán. Ọlọ́run jẹ́ àrírú ẹ̀. Bọ̀dá Latin, wọ́n fa kíkì nínú sinimá yìí. Torí àwọn ni driver gbókùgbókù. Mr Lanko bá Dubai, àwọn ni àbúrò òkú. Bẹ́ẹ̀ ni o, bó ṣe lọ nínú Òwúyẹ́ nìyẹn. Ṣùgbọ́n ó dẹ̀ dùn ju bí mo ṣe sọ yìí lọ. Ẹ jẹ́ ká jọ wò, ẹ jẹ́ ká jọ digest ẹ̀. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ lélẹ́yìí tẹ́yìn darapọ̀ mọ́ wa lórí ìkànnì, ẹ má gbàgbé. Bẹ́ẹ̀ ni, ẹ kàn bá wa ṣe kíni, bá wa tẹ subscription button, ẹ tẹ notification bell so that ká lè máa gbádùn ara wa ní gbogbo ìgbà tá a bá ti ń ju àwọn àgbàgbé sinimá bí eléyìí sórí ìkànnì YouTube. Ẹ ṣé púpọ̀.